nínú tá a fi yan ìmáàmù ìdílé ò sí ń bẹ̀. Ayilara ẹ dákẹ́ o, ẹ má pariwo ọ̀rọ̀ yín sókè o, bá a bá dé kóòtù á nà yín pa. Kóòtù ní ìjọ ẹ bá ti tẹ́wọ́ gba owó lọ́wọ́ ẹni ẹlẹ́ni ní mọ́ṣáláṣí yín, kódà kó jẹ́ 1 naira, kì í ṣe tẹnìkan mọ́. Supreme Court judgment ni mò ń fún yín. Lọ́yà ló ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí. Ẹ jọ PhD nínú law ni mo ní. Ẹ má dá ìjà sílẹ̀, ẹ má bá ẹnikẹ́ni jà. Kọ́ béèrè pé ṣé ìdílé yín ló kọ́ mọ́ṣáláṣí? Ìmáàmù ó pẹ́ lórí oyè, ìmáàmù ó pẹ́ lórí oyè, ìmáàmù ó pẹ́ lórí oyè. Má jẹ́ ẹ̀tẹ́, má jẹ́ ẹ̀tí, má jẹ́ kágbákò, má jẹ́ kábùrú kàn yín nídìí àdínì, fi sálẹ̀ jánàbọ̀ dàlá. Ẹjẹ́ àjọ kan, má jẹ́ ẹ̀tẹ́, má jẹ́ ẹ̀tí, má jẹ́ kágbákò, má jẹ́ kábùrú kàn yín nídìí àdínì, fi sálẹ̀ jánàbọ̀ dàlá ìrà. Ẹ má jẹ́ kí àwọn kan kó yà yín lẹ́nu tán bá dé pé abẹ́bá yín parí ẹ̀ tí wọ́n tún bu pẹtrol sí. Ẹ má jẹ́ ó yà yín lẹ́nu. Wọ́n ní ẹṣin ọba tó sọnù, oríṣiríṣi èèyàn ní ń bọ́ bá wa. Ká wá ká mọ̀ rí láéláé ó ń bọ́ bá wa. Ká wá ká rí kó di tiwa, òun náà ṣe kí ni? Ọmọ ìyá mi, ìdílé Ayilara ò ní dàrú láéláé. Ìdílé tó dáa ni, gbogbo ọmọ ọbẹ̀ wọn ní mọ̀yà. Àwọn tó recognize ìmáàmù àtàwọn tí ò recognize ìmáàmù, Ọlọ́run bá wa dá gbogbo wọn lọ́lá, torí Ayilara ṣoore fún wa. Gbórúkọ Ọlọ́run tóbi. Ọ̀dọ̀ tiwa gbogbo tí Ànábì Muhammad tó kọ pé wọ́n fi yan ìmáàmù, kò sí orúkọ ìdílé nú ẹ̀ o. Ayilara ẹ dákẹ́ o, ẹ má pariwo ọ̀rọ̀ yín sókè o, bá a bá dé kóòtù á nà yín pa. Ẹ má argue nínú ìntàfihàn ìmáàmù ìdílé ò sí ń bẹ̀. Lọ́yà ló ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí. Ẹ jọ PhD nínú law ni mo ní. Nínú ìntàfihàn ìmáàmù ìdílé ò sí ń bẹ̀. A kọ́ béèrè pé ṣé ìdílé yín ló kọ́ mọ́ṣáláṣí? Ẹ jẹ́ ń já yín sí nǹkan kan. Ṣé kí n já yín sí? Gbogbo ẹ̀ lẹ fẹ́ gbọ́. Ṣé rí nínú òfin ìwọ tó o bá kọ́ mọ́ṣáláṣí kó o máa gbọ́ o. Ìwọ tó o bá kọ́ mọ́ṣáláṣí máa ṣe kí ni? Tó o bá ti kọ́ mọ́ṣáláṣí tó o sì ní kán wá máa kírun níbẹ̀,
má gbà fi sabilillahi o, èèwọ̀ ni o. ìjọ tó o bá ti tẹ́wọ́ gbà fi sabilillahi mọ́ṣáláṣí náà kì í ṣe tiẹ̀ mọ́, ó ti di the Muslim community. Supreme Court judgment ni mò ń fún yín. mo sì já yín sí ẹ gbórúkọ Ọlọ́run tó mi. wo òfin ò tí ì ráyè gbogbo ndé ń bá yìí. ẹjọ́ tá a ṣe ti Supreme Court ni mo já yín sí yẹn. a lọ àbọ̀ kóòtù ní ìjọ ẹ bá ti tẹ́wọ́ gba owó lọ́wọ́ ẹni ẹlẹ́ni ní mọ́ṣáláṣí yín kódà kó jẹ́ 1 naira kì í ṣe tẹnìkan mọ́. ó ti di ti Muslim community. jọmọ Ọlọ́run ó bí mi tí n bá sọ fún yín. tẹ́ bá wo wá sí mi kẹ́mi yín lè balẹ̀ kẹ́ ẹ mọ̀ kójú ọ̀nà lẹ́wà. ẹ gbọ́ mi kẹ́ ẹ mọ̀ pé kí ni. inú mi dùn níjọ́ tí mò ń wo bàbá wa kẹ́ ẹ lè mọ̀ kí mo wo kísà sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lára. wọ́n wá jókòó, ọba wá jókòó, ìmáàmù wa ní tọ́rọ̀ ìbájẹ́rọ́ kẹ́ ẹ sọ. ìmọ̀ àwọn wa ní gbogbo wa tá a wà ń bí a yọ̀ǹda fún kábíyèsí àtìyàwó wọn kí wọ́n ó jókòó. àtẹ̀mí ìmáàmù àgbà ìlú yìí àti gbogbo wa a wá dìde a wá sọ yìí pé kábíyèsí ẹ má bínú. àbí mọ̀ ńlá la ẹ ṣe ṣéwù. ẹ̀yin tẹ́ wá jẹ́ mùsùlùmí ṣé ẹ fẹ́ gbọ́ tí ó dáhùn. mẹ́wàá wà lọ́wọ́ wa. mélòó mo ló wà lọ́wọ́ wa. ẹ má dá ìjà sílẹ̀, ẹ má bá ẹnikẹ́ni jà. ẹgbọ́n tọ́lọ́ ń sọ fún wa. ó dùn mí pé ẹ ti dàrú, ẹ ti dàrú. ẹgbọ́n tọ́lọ́ ń sọ. àṣọ lóhun tí mo pa máa pàdé àwọn tí ó bú wa. àṣọ tí mọ̀ pé a pàdé àwọn tí ó fi wá ṣe yẹ̀yẹ́. Ọlọ́run wá ní ẹ ní fèsì o. wa ibadur rahman. Ọlọ́run láwọn ẹrú sí tèmi Ọlọ́run tòótọ́. alladhina yamshuna ala al-ardi hauna. jẹ́jẹ́ ni kẹ́ ẹ máa rìn nílùú Ògbómọ̀ṣọ́ o. wa idha khatabahumul jahiluna qalu salama. tẹ́ ẹ bá ti pàdé ẹni tó bú yín báyìí ọ̀rọ̀ àlàáfíà lẹ́ fi dáhùn. ẹ jẹ́ fún yín lápẹẹrẹ kẹ́nìkan sọ pé gbogbo nọ́ńsẹ̀nsì tẹ́ ń ṣe akọ̀ǹwò yín ni o. ní tí wọ́n sọ ni pé ẹjọ́ sà búrẹ́dì àtẹ̀wà tó ń pín lẹ́ẹ̀kan ṣe é ti gba ti yín. ọ̀rọ̀ àlàáfíà mo tún fẹ́ fún yín níbòmí màá fún yín màá ṣàlàyé tó fà á tọ́lọ̀ fi sọ bẹ́ẹ̀. onítọ́ bá ṣàbùrú sí ẹ idfa billati hiya ahsan, ṣe dáadáa sẹ́ni tó ṣàbùrú sí ẹ. bó o ṣe lè rìkúrútù èèyàn ní ká ọmọ ṣe lágbájá báyìí kò gbọ́ yé tẹ́lẹ̀ mo fẹ́ bá a sọ̀rọ̀ kó lè gbọ́ yé because a fẹ́ kẹ́nikẹ́ni sórí ibu. ẹ mọ́ bu ẹnikẹ́ni. ṣe rí èébú mo fẹ́ sọ tó fà á fún yín. waste of time ní èébú. kí ni mo pè é? Ọlọ́run lẹ̀ ń darí ẹ̀ sí. tá a bá fẹ́ ṣàdúrà sí Ọlọ́run là ń darí ẹ̀ sí. tá a bá dẹ̀ ṣe pé tá a là ń darí rẹ̀ sí.
Ọlọ́run ní inni haramtu zulma ala nafsi, mi ò ní ṣàbòsí. Tẹ́nìkan bá jẹ́ ní ire, bẹ́ẹ̀ ṣe ṣépè fún tó ni ó ṣe dáa fún tó. Gbọ́ bẹ́ẹ̀ yẹn. Tẹ́nìkan bá jẹ́ ní ire, pépè yẹn ṣe pọ̀ tó ni ó ṣe lálùbáríkà tó. Nítorí pé èmi Ọlọ́run tẹ́ ẹ̀ rán, mi ì fi gbá kan bọ̀ kan nínú, mi ì ní gbẹ̀bí fáláre, mi ì ní gbáre fẹlẹ́bí. Bẹ́ẹ̀ náà lẹni tó kú tẹ̀ ń ṣàdúrà fún tí ò sìn mí láyé, tá a fà bá pé 3 million, Ọlọ́run ní mi ì ní gbà. Téèyàn bá sì sìn mí láyé, tẹ́nìkan kan ò kírun sí lára, Ọlọ́run ní kò ní ìdìrún yín, torí mi kì í ṣọba alábòsí. Ẹ rántí ọjọ́ tí ó mọ̀ gbẹ̀san lára àwọn tí ń ṣépè. Ẹ rántí ọjọ́ náà. Ìrun tó o bá kí ni wọ́n ó kó fẹ́ni náà. Àwẹ̀ tó o bá gbà ni wọ́n ó kó fẹ́ni náà. Ọ̀nà tá a lè gbà ran bàbá wa lọ́wọ́ ni pé ká má dá wàhálà tó pọ̀ jù sí wọn lọ́rùn. Ká kàn máa sọ fún bàbá, dáadáa tẹ́ ẹ kọ́ wa là ń ṣe o, dáadáa tẹ́ ẹ kọ́ wa lẹ́ ń ṣe o, ṣáà ṣe bẹ́ẹ̀. Kí ìlú yìí wá jẹ́ ẹyọ kan látara oríire wa. Lẹ́ẹ̀kan sí gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ àti ará Ògbómọ̀ṣọ́, oríire tó wọlé yóò bá wa kalẹ̀. Kò sí ìjà kan tẹ́ ẹ fẹ́ jà tí ìṣọlọ́run ló ń jà. Ẹ dúró ti Ọlọ́run. Àwa tá a wà nínú kinní yìí táwọn èèyàn ò rí, apọ̀jẹ̀yìn tán rí lọ. Gbogbo tọ́lọ́run fún wa là á lò ní dáadáa kí ìlú Ògbómọ̀ṣọ́ lè lálàáfíà. Ojú ò ní tì wá. Ọlọ́run sọ àyà kan wàlán, tó bá sì ti lo lam àti núùnù ẹ lọ fọkàn balẹ̀. Ó ní wàlán yaj'alallahu lil kafirina ala lil mu'minina sabila. Ọlọ́run ní láyé mi ò ní jẹ́ kí kèfèrí ó borí mùmíní. Izhamma ta'ifatani minal mu'minina ọ̀sìnbẹ̀ òkè filẹ̀ antafshala. Ọlọ́run nígbà tí ìjọ méjì ń ṣojo lẹ́yìn rẹ̀ ànábì Muhammad, wallahu waliyuhuma, èmi Ọlọ́run lálátìlẹ́yìn wọn, wa 'ala Allahi falyatawakkalil mu'minun, èmi Ọlọ́run ní kẹ́yìn mùmínì ó gbára lé. Wa laqad nasarakumullahu bi Badrin wa antum azilla. Ẹlẹ́ nígbà ogun Bádìrì, èmi ni ẹlẹ́gàn, èmi ni mo ràn yín lọ́wọ́. Istakulu lil mu'minina. Muhammad rán àwọn ará Ògbómọ̀ṣọ́ létí nígbà tó sọ fún wọn, Allah yakfiyakum an yumidakum rabbukum bi salasati alafin minal malaikati munzalina. Ṣé kò ní tó yín nílùú Ògbómọ̀ṣọ́ tọ́lọ́n bá fi màláìka 3,000 tó fi ràn yín lọ́wọ́ tí ó sọ wọ́n kalẹ̀? Bala intasbiru, tẹ́ ẹ bá ṣe sùúrù, wàtàtàkù, tẹ́ ẹ bẹ̀rẹ̀ Ọlọ́run, wàyàtúkùn min fawrihim aza, wọ́n bá yà wá láti bìkan, yumdidukum rabbukum bi 5,000 minal malaikati musawwimin. Wọ́n pàdé màláìka 5,000 tí wọn ò mọbi tí wọ́n gbà yọ sí Ògbómọ̀ṣọ́, tí wọ́n tún ní àmì. Aya ò mọ fẹ́ fi parí ẹ̀. Ò ní rọ́pò ànábì Muhammad, kójú rẹ má rí ohun tójú ànábì Muhammad rí. Ọlọ́run ní illa tansuru. Illa tansuru. Bẹ́ẹ̀ bá lẹ̀ ní ràn án lọ́wọ́. Faqad nasarahu Allah. Ọba tó dá Muhammad ti ràn án lọ́wọ́. Idh akhrajahu alladhina kafaru thaniya ithnayn. Nígbà tí àwọn kèfèrí tí wọ́n lé Muhammad jáde nínú kòtò, idh huma fil ghar, tóun àti Abubakar wá wà nínú kòtò. idh yaqulu li sahibihi la tahzan. Ó wá sọ fẹ́ni kejì rẹ̀ pé la tahzan. Ẹnu ọwọ́ sí bàbá yẹn sọ pé la tahzan.
inna Allaha ma'ana. inna Allaha ma'ana. ẹ má ṣe bẹ̀rù Ọlọ́run bẹ pẹ̀lú yín. kí lọ́lọ́run wá ṣe. anzalallahu sakinatahu alayhi. Ọlọ́run bá rọ ìjò sẹ̀kínà rẹ̀ lé bàbá wa lórí. wa ayyadahu bi junudin lam tarawha. ó wá ràn yín lọ́wọ́ pẹ̀lú ọmọ ogun tójú òrí. wa ja'ala kalimatal ladina kafaru sufula. Ọlọ́run wá ṣe gbogbo ètò àwọn ọ̀tá ó sọ́dọ̀ fún. wa kalimatullahi hiya al-ulya. Ògbómọ̀ṣọ́ in yansurukumullahu fala ghaliba lakum. Ọlọ́run ní tí n bá ti ràn yín ṣe ẹnìkan ò lè borí yín mọ́. wa in yakhzulukum ẹni bá jọrọ ẹ lójú tí n bá dáadáa bùkátà rẹ̀ famanza lẹ́sìn yansurukum min ba'di. ta ló ní lẹ́yìn mi Ọlọ́run tó lè ràn ẹ́ lọ́wọ́. ọba tá a fi ìmáàmù wa ṣọ́ òun ni ọba Rahman àjọkẹ́ ayé kó bá wa kẹ́ yín. Arrahim ọba àṣàkẹ́ ọ̀run kó ṣàyínkẹ́. Alimaliku ọba ọlọ́lá ni kó dá yín lọ́lá. Alikudus ọba mímá kó yà yín sí mímá. gbogbo kùdìẹ̀kùdìẹ̀ ayé yìí kọ́lọ̀ ń bá wa ká kúrò ń bẹ̀. Alimọ́mínú òun lọ́ba ìgbàgbọ́ kó bá jogún ìgbàgbọ́ fún yín. Alimuhaiminu ọba olólùṣọ́ kó bá wa ṣọ́ yín. Aliaziz ọba alágbára kó bá gbára rẹ̀ dì yín mú. Alijabaru ọba afipá máwọn ọ̀tá kó bá máwọn ọ̀tá yín. Alimutakabiru ọba mọ́tòmọ́tò kó jẹ́ ìrẹ́ra yín lẹ̀. Alikhaliku ọba tó ń dẹ̀dá má dojú tì yín. Alibariu tó pilẹ̀ ibi tẹ́ ẹ̀ wà yìí kó bá yín parí ẹ̀. Alimusawiru ọba tí ń yàwòrán kó má ṣe yín ní àrísunkún. Aligafaru ọlọ́mọba àforíjì yín. Alikọharu bá wa mú ẹni bá ń dún kunkun mọ́ yín. ẹ ṣàmímọ́. Alimuizu kó bá wa gbé yín ga. Alimuzilu má yẹ̀yẹ́ yín. Asẹ̀mí kó gbàdúrà yín. Alibasir gbogbo ibi tí wọ́n bá kó aburú sí Ọlọ́run bá wa dà á lé wọn lórí o. Alihakam ọjọ́ tí ń bá ń dájọ́ Ọlọ́run má jẹ́ jẹ̀bi ń jọ náà. Alihadilu ọba déédéé Ọlọ́run pẹ́ ẹ̀fẹ̀ rú débẹ̀ Ọlọ́run dá yín láre. Alatifu ọba aláàánú bá wa ṣàánú yín. Alikabiru tí ó fún wa nírò Ọlọ́run bá wa dùn yín nù. Aliwahabu ọba tí ń tani lọ́rẹ̀ bá wa ta yín lọ́rẹ̀ o. Arozaki ọba alárísìkì bá wa ṣe arísìkì fún yín. Alifatawu ọba tí ń ṣínà Ọlọ́run má dínà má yín. Arọ̀fí ọba tí ń gbin níga máa gbé yín ga. Alikọ́bídù tí ń diwọ́ má diwọ́ aburú mọ́ yín. A má diwọ́ àrùn Ọlọ́run kò diwọ́ aburú mọ́ yín. Alibasitu ní fẹ́ ọlá bá wa fẹ́ ọlá fún yín. Alimaniu òun ló ń diwọ́ aburú bá wa diwọ́ aburú fún yín. Aligẹniyu ọba ọlọ́rọ̀ bá wa rọ̀ yín lọ́rọ̀. Ẹ ṣe àmín. Ẹ tún ṣe àmín. Gbogbo ẹni tó bá ṣe àmín kí àmín náà máa jẹ́ tiẹ̀. Gbogbo àwọn tí ń bá ń bínú Ọlọ́run bá wa rọ̀ wọ́n lọ́kàn. Ṣe wọ́n lẹ́ni ire. Jẹ́ kán jáwọ́ nínú ibi. Jẹ́ káwa náà jáwọ́ nínú ibi. Wá foríjì gbogbo wa pọ̀. Dà wá pọ̀ máwọn tó kẹ́. Má jẹ́ àṣetì wa lọ́tọ̀. Ó yẹ máa ṣe àmín.